Ṣàlàáfíà lẹ wà? Gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí, Eniola Ajao getting here. Eniola Ajao getting here. Eniola Ajao getting here. Have you checked on your friend Bobrisky? Have you checked on your friend Bobrisky? Have you checked on your friend Bobrisky? Rename Idris Okuneye Olarewaju. Ẹ mọ́ wùwà bí ọ̀dàlẹ̀. Already Eniola Ajao ó ti wùwà bí ọ̀dàlẹ̀. Bẹ́ẹ̀ kó mọ́ wàá wùwà bí ọ̀dàlẹ̀ yẹn jálẹ̀. Ó ní pé o need láti check on Bobrisky. At least jẹ́ káyé mọ̀ pé o gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀. Bobrisky, Idris Okuneye, rename. He àbí she ni. He needs your assistance. He needs your assistance because right now, I'm not seeing anybody coming out for Bobrisky. Èmi ò ní pè ní Bobrisky, èmi ò mọ̀ pè ní Idrisu. I'm not seeing anybody. Mo kàn ń pè ní Bobrisky so that kẹ́ lè understand more èèyàn tí mo sọ ni. Eniola Ajao, you need to be there for Idrisu Okuneye, aka Bobrisky. Have you checked in lately? Have you checked how he's doing? Irú steps wo lo make láti jẹ́ pé wọ́n release ẹ̀? Irú step wo lo take láti jẹ́ pé wọ́n release ẹ̀? Because ìwọ ló ń flaunt ẹ̀ front and back. Fíìmù ẹ ó wà nínú nǹkan tó kó bá Idris Okuneye. Má fi dá wàhálà rẹ o. Ìwọ náà kò dìde kó tọ̀ àwọn èèyàn lọ. Kó tọ̀ àwọn èèyàn lọ. Kẹ́ wá bí wọ́n ṣe release Idris Okuneye. You have to stand for him because nobody is standing for him. Nobody, unless àwọn tó bá ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀, because of the kind of person he is, because of the personalities to proclaim outside. Mo believe pé ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́ associate pẹ̀lú ẹ̀ openly. Fíìmù ẹ wà lára kan tó kó bá Idris Okuneye. Mọ́ wùwà bí ọ̀dàlẹ̀ jálẹ̀jálẹ̀ Eniola Ajao. Nítorí pé kí ni? Fíìmù yìí, òun náà lè fi fún Idris Okuneye ní award. Award yẹn ló kó bá, ló náwó bí àpá. Ló náwó bí àpá. Ló ń squander yẹn owó. Ni wọ́n match owó náírà. Mutilation yẹn. Òun ló fà á. Kíní yẹn ló fà á. Fíìmù yẹn ló fà á. Tó fi di èrò ibi tó wà lénìí. Tí wọ́n tún wá ń ka ẹ̀sùn. Tí ẹ̀sùn míì náà dẹ̀ ń lòdù. Tó ń lòdù lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́yìn ìgbà tí wọ́n wá rí, tí wọ́n ti flaunt ẹ̀ up and down. Tó ti gba èébú. Kó tilẹ̀ jẹ́ pé òun náà ẹnu rò balẹ̀. Ṣíṣe ló ń ṣépè fún àwọn tó ń advice ẹ̀. Egbéregbé agbáragbà ó fún sí prison. Èèyàn tí ó ń dọjọ́ one town síra wọn Portable. Èmi support ọ̀rọ̀ Portable. Tó ń dọjọ́ town síra wọn tó dàbí pé Idrisu tí wọ́n back. Wọ́n wá fi sẹ́wọ̀n. Ó tún wá lọ bá counter, that is be enemy sponsor ayẹ. Be enemy, yes, because as at that time, wọ́n dàbí enemy nítorí pé wọ́n búra wọn. Bobrisky ṣépè. Wọ́n town síra wọn. Wọ́n búra wọn yamayama. Ìyẹn wá lọ sẹ́wọ̀n. Ìwọ wá padà lọ bá enemy. Ó wá ṣe ọ̀rẹ́ pẹ̀lú enemy. So that kí enemy, ìgbà tí wọ́n ò ti rí Idrisu lò. Ìgbà tí wọ́n ò ti rí, tẹ́ bá confuse with Idrisu, that is Bobrisky. Ìgbà tí wọ́n ò ti rí Bobrisky lò yẹn, ó wá padà lọ bá enemy Bobrisky. That is Portable. Kó lò, kó fi bẹ́ẹ̀ gbé fíìmù ẹ lárugẹ. Whatever tí wọ́n care fún, it is your film, it is your money. Okay, ìyẹn náà dá. A lè sọ pé kó má ṣe business ẹ̀. After all, owó ló fi ṣe. According to you, ó ta gbogbo property ẹ̀. Báwa kan tiẹ̀ mọ̀ pé Bobrisky ó front kíní yẹn dáadáa. Ó front program yẹn dáadáa. Ṣé towó tó ná ni? Àbí ti mingling, àbí ti showcasing tó ń showcase ẹ̀ káàkiri. Ibẹ̀ la wá ti mọ̀ pé yes, Bobrisky ó ní iṣẹ́ takuntakun tó ṣe lórí fíìmù ẹ̀ yẹn. Nítorí pé Bobrisky wá ṣiṣẹ́ takuntakun tí gbogbo ẹ̀ tó wá rí bó ṣe rí nítorí fíìmù yẹn. Yes, o ní láti lọ sọ́dọ̀ Portable because you still want to sell. Kẹ́yìn ṣáà ti lówó. Èèyàn ò bá mọ́ dààmú, èèyàn ò bá mọ́ wọ ẹ̀wọ̀n, èèyàn ò bá mọ́ kú. Kẹ́yìn ṣáà ti rówó ti yín. O lo Bobrisky. Bobrisky wà lẹ́wọ̀n. O lè lò mọ́. Ó padà lọ sẹ́yìn, ó lọ lo Portable. Pẹ̀lẹ́ ní sísọ ọlọ́gbọ́n ayé. Pẹ̀lẹ́ Eniola Ajao, ọlọ́gbọ́n ayé pẹ̀lẹ́. Ìyẹn tó ṣe yẹn náà kò business ni, it's all business.
bẹ́ẹ̀ àwa kan ò lè ṣerú ẹ̀. Àwa kan ká fi orí èèyàn méjì ká fi gbára wọn, àwa kan ò lè ṣerú ẹ̀. Ó fi orí Bobrisky àti orí Portable ó fi gbára wọn láàrin yẹn torí pé ẹ fẹ́ ta fíìmù. Torí pé ẹ fẹ́ ta fíìmù. Knowing fully well pé ẹni yìí tó fẹ́ fún ní best dress yìí female is not a female. Ẹ fẹ́ fi cause wàhálà, ẹ fẹ́ fi cause chaos. You finally cause it. Bẹ́ẹ̀ ó wá cause ẹ̀ wo bí kíní yẹn ṣe wá yí. Wo table yẹn ṣe wá yí. Bobrisky ò pè rẹ mọ́, ó padà lọ bá Portable tó jẹ́ enemy Bobrisky. This is deep. This is deep. Eléyìí lè ṣẹlẹ̀ ní only in Lagos. Kò í ṣe ibi tí wọ́n ti bẹ̀rù Ọlọ́run lélẹ̀ tí lè ṣẹlẹ̀. Eléyìí ó lè ṣẹlẹ̀ ní Lagos. Ẹ̀yin tèmi ẹ má bínú, mi ni mo bẹ̀rù Ọlọ́run Lagos o. Àwọn certain percent of people, certain percent tí ó pọ̀. Otherwise, kí ni ìtumọ̀ nǹkan tí Eniola Ajao ṣe ń bíbẹ̀ yẹn? Ó wá bà ní kò bàjẹ́. You need to make your money, àbí? Isn't it? O ní láti jáde fún Bobrisky. Eniola Ajao jáde fún Idris Okuneye. Jáde fún kí ayé mọ̀ pé ọ̀rẹ́ gidi ni ẹ́. Má ṣe ọ̀rẹ́ pé because I receive. Ó ti gbowó lọ́wọ́ Bobrisky. Yes, nítorí ẹ̀ ló fi showcase káàkiri. Ó ti gbowó lọ́wọ́ ẹ̀. Yes, you have to stand up for him. Kò yí sí just by sitting at home and be writing nǹkan tó ń wà meaningful. I see, please, kíní kan jáde síta. Lọ sí Abuja. Lọ kó àwọn èèyàn lọ. At least ẹ ti make owó nínú fíìmù yẹn. Iṣẹ́ 16 million. Ọmọ yẹn dẹ̀ ti náwó fún ẹ. Jáde síta. Go and help ọ̀rẹ́ rẹ. Go and help Idris Okuneye. Èmi ò sọ wípé cross dressing tó ń ṣe yẹn dá o. Èmi ò sọ pé bó ṣe yẹn wọ́n sọ pé kíní kan gé ni. Èmi ò ló dá o. But Eniola Ajao tí Bobrisky show pé èèyàn dáadáa ni òun sí. Túláàsì ni kí Eniola Ajao fight fún Bobrisky. Túláàsì àìjẹ́bẹ̀ ọ̀dàlẹ̀ ni ẹ́.